Praise the Lord. Shout hallelujah. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá, a wá síwájú yín ní àárọ̀ yìí, ní dédé àsìkò yìí láti fi ọpẹ́ fún orúkọ mímọ́ yín. A bẹ̀bẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá pé gbogbo etí tó ń gbọ́ ohùn yìí kí àyípadà sí rere kó máa bá wọn, kí wọ́n máa ṣe ìfẹ́ ti Ọlọ́run, kí ayọ̀ wọn kí ó kún ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. I welcome you all this morning to today's service, which is entitled Taking Dominion. A kí gbogbo yín káàbọ̀ sínú sáfíìsì ẹ̀ní. Àpẹẹlẹ ìwàásù wa lónìí ni wípé gbígbilẹ̀ níbikíbi tí a bá wà. A máa rí àkọsílẹ̀ ní orí Genesis orí kìíní, orí ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. And I read, and God blessed them, and God said to them, be fruitful, multiply, replenish the earth, and subdue it, and have dominion over the fish of the air, and over the fowl of the air, and over every living thing that moveth upon the earth. Olúwadé sọ Ọlọ́run súre fún àwọn ènìyàn tó dá. Ọlọ́run sì wí fún wọn wípé ẹ máa bì sí, kí ẹ sì máa rẹ̀, kí ẹ sì gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹja ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákò ní ilẹ̀. Ìpinnu Ọlọ́run fún gbogbo wa ni wípé kí a máa rẹ̀ sí, kí a sì máa bí sí, kí a sì gbilẹ̀. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò kí ń gbilẹ̀? Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn kì í take dominion, tí wọn kì í gba àkóso ayé wọn? Àìgbọ́ràn sí Ọlọ́run ló fa ilé yìí. Nígbà tí Ọlọ́run dá gbogbo wa, ó sọ fún wa wípé kí a gbilẹ̀, kí a máa bí sí, kí a máa rẹ̀ sí, kí a wà ní ìkáwọ́ gbogbo ohun tí a bá ń ṣe ní ìgbésí ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń jìyà ní àsìkò yìí tó jẹ́ wípé wọn ò rọ́nà gbégbà, wọn ò rí bá ti ṣe. Ṣùgbọ́n mo pa láṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí, nígbà tí ẹ bá fi ti Ọlọ́run ṣe àkọ́kọ́, a ó máa gbilẹ̀, a ó máa ṣe rere, a ó dẹ̀ máa ṣe gbogbo ohun tí Ọlọ́run ti sọ wípé kí a máa ṣe. Ní òní, I decree by the unction of the power of the Holy Ghost that you will take dominion over your life, over your destiny, in the mighty name of Jesus. Tí a bá rí ẹnikẹ́ni tó jẹ́ pé kò mọ ohun tó fẹ́ ṣe nínú ayé rẹ̀ àbí ọ̀rọ̀ ayé rẹ̀ kò yí ọ, kò ń ṣe ìpinnu Ọlọ́run nìyẹn. Ìpinnu Ọlọ́run fún ayé rẹ̀ òun ni pé kó jọba níbikíbi tó bá wà, kó wà ní àkóso, kí gbogbo ohun tó dáwọ́lé kó máa yọrí sí rere. Ní orúkọ lálẹ́ àti Jésù, mo pàláṣẹ fún ìwọ ọkùnrin nì, fún ìwọ obìnrin nì tó ń gbọ́rọ̀ mi lónìí wípé kó máa bí sí, kó máa rẹ̀ sí, kó dẹ̀ máa gbilẹ̀, kí ohun gbogbo tó dáwọ́lé kó wà, kó dẹ̀ jọba. Ní òní, mo sọ fún ọ wípé nígbà tí ẹ̀yin bá ń ṣe ìfẹ́ ti Ọlọ́run, tí ẹ kò kọ etí dídí sí ọ̀rọ̀ Ọlọ́run, wípé ẹ yóò wà ní ìkáwọ́ gbogbo ibikíbi tí ẹ bá lọ. Ẹ lè máa jẹ́ aláṣẹ, ẹ lè jẹ́ ọ̀gá, ẹ lè jẹ́ aláṣẹ fúnrara yín. Kò dẹ̀ ní difficult, kò ní ṣòro ṣe fún yín. Kí ló fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹlòmíà lòun ò mọ nǹkan tóun fẹ́ ṣe, nítorí wọ́n ti sọ ìbùkún tọ́lọ́run fún wọn, wọ́n ti gbé tì síbì kan. Nǹkan tọ́lọ́run ò gbé fún wọn, òun ni wọ́n ń lé kiri. Ǹjẹ́ ìwọ mọ nǹkan tó Ọlọ́run fẹ́ kó ṣe? Ǹjẹ́ o bí Ọlọ́run nínú àdúrà wípé bàbá mi, ẹlẹ́dàá mi, kí ni ìdí pàtàkì tí ẹ fi dá mi sáyé? Nígbà tí ìwọ bá mọ ìdí pàtàkì tí Ọlọ́run fi dá ọ sáyé, mo pa láṣẹ gbogbo ohun tí ò lè jẹ́ kó fúrúgbìn, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ pé kó fúrúgbìn, gbogbo ohun tí ò bá lè jẹ́ kó fúrúgbìn ní wákàtí ọ̀wọ̀ yìí, gbogbo ogun ìdíwọ́, ogun ìdìnà,
tó ń dí ọ̀nà rẹ tí ò lè jẹ́ kó fúrúgbìn gẹ́gẹ́ bí bàbá rẹ ṣe kọ́ láṣẹ. Ní orúkọ láti Jésù Kristi mo ní kó máa fúrúgbìn, kó dẹ̀ máa gbilẹ̀, kó dẹ̀ dára fún ọ, kó dẹ̀ lẹ́kàá káàkiri gbogbogbò ní agbára ti bàbá, ní agbára ti ọmọ, ní agbára ti ẹ̀mí mímọ́. Ìwọ tí wọ́n ti gbé òkúta lé àyànmọ́ rẹ tó mọ̀nà tó fẹ́ gbégbà, ó mọbi tó fẹ́ lọ, ní orúkọ láti Jésù mo ní kí gbogbo tó gbélé ẹ lórí tó lè mú lórúkọ Jésù ó máa rẹ́ dànù. Kí iná Ọlọ́run, iná Ọlọ́run o, iná Ọlọ́run o, iná Ọlọ́run o kó máa jó gbogbo tí ayé ti gbélé ẹ lórí. Ìwọ tó jẹ́ pé ò ń ṣiṣẹ́ tó jẹ́ pé àpò ajáde, ìjẹ́ ìwọ fi ti Ọlọ́run ṣàkọ́kọ́. Mo máa ń sọ nígbà gbogbo wípé ká fi tọ́lọ́run ṣàkọ́kọ́ o, fi tọ́lọ́run ṣàkọ́kọ́ o, fi tọ́lọ́run ṣàkọ́kọ́ rẹ nínú ayé rẹ ò fi tọ́lọ́run ṣàkọ́kọ́ o, fi tọ́lọ́run ṣàkọ́kọ́ rẹ. Olúwa sọ wípé àyànmọ́ tó gbé wá láti ọ̀run wípé ìwọ ló máa kọ̀ǹtró rẹ̀ fúnra ara rẹ̀. Ẹ rí wípé rere ni Olúwa fẹ́ràn wa gidigidi. Ó fi ènìyàn tí alákòóso ohun gbogbo tó dá, gbogbo irúgbìn tó dá, gbogbo ẹranko tó dá. Kí ló dé tó bẹ̀rù? Kí ló ń bà ọ́ lẹ́rù? Kí ló ń jẹ ọ́ láyà? Mo ní dìde lórí àkẹ́tì àìsàn, dìde nínú ìrònú, dìde nínú ìbànújẹ́, dìde níbi tó jókòó sí òmọ̀nà tó fẹ́ gbà, bóyá ọ̀tún ni bóyá òsì ni. Mo ní kó dìde, kó gbọ́rọ̀ Ọlọ́run, kó máa ṣe rere, torí Ọlọ́run ti sọ wípé nínú ayé tí ìwọ wá yìí, nínú ayé tí èmi wá yìí, wípé ó ti dára fún wa, wípé ká máa fúrúgbìn. Kí ló dé? Ìwọ bọ̀dá, ìwọ sìsá, ìwọ màmá, ìwọ bàbá tí o ò lè fúrúgbìn, mo pálàṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí, gbogbo ẹnikẹ́ni, gbogbo ọwọ́ ayé tó ti wà nínú ayé rẹ tó jẹ́ pé ìdàrúdàpọ̀ ni inú rẹ ò dúnjọ́ kan rí, ní orúkọ ńlá ti Jésù mo pálàṣẹ sínú ayé rẹ ní àsìkò yìí wípé kó dìde nínú ayọ̀ Kristi, kó máa fúrúgbìn, kó wà ní ìkáwọ́ gbogbo ohun tó ń ṣe, kó máa yọrí sí rere, kó máa dára fún ọ, kó ṣàṣeyọrí lórúkọ Jésù. Kò sí àṣetì nínú ayé rẹ mọ́ nígbà tó bá fi ayé rẹ fún Jésù Kristi, tó fi ayé rẹ fún Ọlọ́run. Kò jẹ́ kí Ọlọ́run kó dàrẹ́tì ayé rẹ. Ta ló ń dàrẹ́tì ayé rẹ? Ta ló ń fún ọ nímọ̀ràn? Ta ló ń ṣì ọ lọ́nà? Mo sọ pé kó gbójúlé Jésù, nítorí ó sọ wípé níbo ni ìrànlọ́wọ́ rẹ ti wà? Ìrànlọ́wọ́ rẹ ti ọwọ́ Olúwa wá, ẹni tó dọ̀run òun ayé kì yóò fi ọ́ sílẹ̀. Mo ní kó gba Ọlọ́run ní wákàtí ọ̀wọ̀, gba Ọlọ́run gbọ́, yóò dára fún ọ, wà á dẹ̀ ṣe rere nínú ayé rẹ, wà á ṣe rere ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.